ìbéèrè tí ó wọlé sí wa nísìnyí wọlé sí ibi àtẹ̀ránṣẹ́ ìlú wọn ni pé please can we watch film during Ramadan? Is it allowed or not? Please explain. Afa sọ pé ṣé a lè wo fíìmù nínú Ramadan àti pé ṣé ó tọ́ kí èèyàn máa wo fíìmù àbí kò tọ́? Ìwò fíìmù yàtọ̀ sí before Ramadan gan kò tọ́. Wo fíìmù torí ó dàbí àwọn lábẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí? Ìwé lábẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀. Sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ pé àwọn fíìmù tí wọ́n ń wò tí wọ́n pé àwọn fíìmù al-aflam al-majina àwọn fíìmù kí fíìmù bẹ́ẹ̀ pé fíìmù òhò fíìmù sọkúsọ ìṣekúṣe sódà kò tọ́ kò sẹ́ni kan tó sọ pé tọ́ náà ní ẹ̀ma tó yẹ wa kò sẹ́ni kan tó sọ pé tọ́ náà ní ẹ̀ma torí pé ní fíìmù tí à ń wò tó yẹ pé wọ́n ṣe òhò wọn bẹ́ẹ̀ wọ́n fi òhò hàn bẹ́ẹ̀ ẹni tí bá ń wo òhò níbi fíìmù nígbà tí ń wo nífẹ̀ẹ́ tètè báyìí náà nígbà tí ń wo lójú wọn báyìí náà so ẹ̀rí náà yẹn ni pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé ọ̀nà àti sọ̀ṣẹ́ ni pé kò dá kí obìnrin kan máa ròyìn obìnrin míì fọ́kọ rẹ̀ tí ó wà ròyìn débi pé bíbà tọkọ rẹ̀ ń rí obìnrin ọba yìí àwọn onímọ̀ ṣe sọ pé àwọn tánìbí sallallahu alaihi wasallam ń túmọ̀ sí pé kí n ò fi even gégí tanko glass so kí n ò fi gégí kọ́ gbé sí abẹ́ nìkan sì kọ́ máa wò rẹ̀ so bíbà tẹ́ pé èèyàn ń wò ní ní fètètè báyìí náà sóye torí pé Ànábì sọ pé kéèyàn má ṣe bẹ́ẹ̀ kéèyàn má ròyìn obìnrin kóbìnrin kan má ròyìn obìnrin ní fọkọ rẹ̀ títí ó fi pé nígbà pé irun rí ń túmọ̀ sí pé gbogbo nǹkan tí yóò bá máa fi òwúrọ̀ ẹnìkan hàn fún wa sóye so bí bàtẹ́ pa àwọn òwúrọ̀ tó kankan náà ara ẹni gígí ara náà ní tí bá ń tábà wọ látara tv ní fídíò ní sátáláìtì ní gbogbo ẹ̀kọ́ kò sí yàtọ̀ òwúrọ̀ náà ní wò so ẹ̀kejì náà ni pé ìdọ́kùdọ̀ ọkọ̀ ẹ̀kẹ́ máa dọ̀ so bẹ́ẹ̀ náà ẹ̀kẹ́ máa dọ̀ ọkùnrin haram náà so bẹ́ẹ̀ náà dẹ̀ ni àtàwọn kan lóṣìṣì nǹkan méjì ọ̀dà tí wọ́n bá ṣe kò sí àpọ̀ níbẹ̀ kọjá nínú àwẹ̀ ni àti ìgbà tí ìṣe náà rẹ̀ ni kò dára rárá tí àwọn bá tó wá ṣe náà rẹ̀ ó tún wá burú jáì so sọ́nà kọ́ṣọ́ àmọ́ náà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ so àwọn náà fíìmù mi tẹ́kọ́ máa ń sọ pé wọ́n ń ṣe program bí kíyàn wọlé kọ́wá bí náà ṣe ká ṣe fíìmù ní ká pé wọn náà ń ṣe al-Imam Bukhari lápèjì wọn ṣe fíìmù al-Imam Bukhari al-Imam Muslim wọn fi ṣe fíìmù àbí al-Imam Malik rahimahullah ọdún kaba so tó dájú náà pé kí wọn bá mu torí rán bẹ́ẹ̀ kò sí rán bẹ́ẹ̀ so yìí wọ́n fi kún tó láti wọ́n sì tún dínkù mẹ́ta. so àmọ́ náà mi náà wo kaba ń rí o so nípa tí wọ́n fi ṣe nípa Imam Bukhari al-Imam Malik so má kọ̀ dáa padà ń kọ̀ dáa so tó dájú pé kọ̀ dáa ẹ̀kẹ́ ọjọ́ náà sí so irọ́ wà ń bẹ̀ so that then àwọn obìnrin tó ń tún máa dé síbẹ̀ ǹjẹ́ mi àwọn obìnrin tẹ́ pé wọ́n kàn lẹ borí pé orí wọn ní borí tán so yìí ṣe ìyàwó Imam Bukhari lórí bẹ́ẹ̀ so then jẹ́ ṣe Imam Bukhari so àwọn nǹkan mẹ́rin tí wọ́n tẹ̀ sọ pé tó wà tí ò sí tí ò rí bẹ́ẹ̀ nǹkan ibi Imam Bukhari kó ṣe hashtag báyà ọ̀dọ̀ tí wọn kò kú síbẹ̀ so oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ni pé ìmọ̀ àtàkọ́mọ́ sọ kí wọ́n máa ráṣẹ ṣàkíyàn nìkan so irọ́ náà ni so ìtura ti kánú tán ti tó wa aláwọ̀ abala tó nínú ẹ̀ máa sọ pé àwọn ìfikọ́ ràn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yára tàkùn wà nìkan àti sọ́nà níbi sọ̀sán ó ti tó ọ̀nà kọ́ṣà mọ́ wa náà.